Representative
Afẹ́ ọ̀ṣẹ́ ni orúkọ̀lá ìṣọ̀lá ẹgbẹ́ ipò alága òkè ẹgbẹ́ tó kù yìí orúkọ̀lá òòrùn ìjọba. Kò yá kẹ́lẹ́ pé wáwọ̀ ilẹ̀ ọ̀rọ̀ náà. Wọ́n ti lẹ́gbẹ̀ẹ́ náà wọ́n wọlé wẹ́rẹ́. Gbogbo yìí kò bí. Àwọn ọmọ ìyàlẹ̀ ń jẹ́jì. Wọ́n ní kí ẹ. Àti mọ̀yọ̀ sọ́rẹ̀ wọ́n. Àti mọ̀yọ̀ sọ́rẹ̀ tí. Àwọn méjèèjì tó yá lákàá. Wọ́n ní kí ẹ. Orúkọ̀lá, òòrùn ẹni lọ́la rẹ̀, ọkùnrin kan sọ́lá. Honorable Tola, don't tell it, chief of staff, because he's sharing. Àwọn ọmọ ẹ̀rẹ́s, olórí ẹ̀kọ́ olówó àwọn ìjọba. Abiola Ibrahim Mawul Kurana Baba ya kwat woti youth with the camera in Lagos State Ori Maro Eta Yeah.